bí báńkì àpapọ̀ bá tún fi lè sún ọjọ́ owó àtijọ́ gbígbà síwájú, a ò ní kópa nínú ètò ìdìbò. 13 nínú àwọn alága ẹgbẹ́ òṣèlú 18 tá a ní nílẹ̀ yìí ni wọ́n ti fà á kékọ́rí báyìí pé bí báńkì àpapọ̀ ilẹ̀ wa bá tún fi lè sún ọjọ́ tí gbígba owó àtijọ́ yóò kásẹ̀ nílẹ̀ síwájú, àwọn ò ní kópa nínú ètò ìdìbò tí yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ 25 oṣù kejì ọdún yìí. Alága àpapọ̀ ẹgbẹ́ Action Alliance tó jẹ́ alága wọn Kenneth Udeze ló sọ̀rọ̀ yìí di mímọ̀ fáwọn oníròyìn. Ó ṣàlàyé báyìí pé àwa alága 13 nínú ẹgbẹ́ òṣèlú 18 tó wà nílẹ̀ yìí ń fi àsìkò yìí sọ pé a ò ní nífẹ̀ẹ́ sí ètò ìdìbò ọdún yìí, bẹ́ẹ̀ ni a ò ní kópa nínú ẹ̀ tíjọba bá wọ́gi lé ètò pípààrọ̀ owó tuntun yìí tàbí tí wọ́n bá sún ọjọ́ 10 oṣù kejì yìí tí wọ́n ní òpin yóò dé bá pípààrọ̀ owó náà síwájú. Bákan náà ni wọ́n lu ìjọba Buhari lọ́gọ ẹnu fún ìgbésẹ̀ akin tó gbé láti pààrọ̀ owó ilẹ̀ wa mẹ́ta ní igba náírà 200 náírà, ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 náírà àti ẹgbẹ̀rún kan náírà 1000 náírà. Bẹ́ẹ̀ ni wọ́n sọ pé ìpinnu náà gbọ́dọ̀ dúró. Wọ́n tún bẹnu àtẹ́ lu bí àwọn gómìnà ìpínlẹ̀ Kaduna, Kogi àti Zamfara ṣe fẹ́ gba kóòtù lọ láti sún àsìkò tí wọn yóò pààrọ̀ àwọn owó àtijọ́ náà dà síwájú. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ìpàdé náà, níbi táwọn alága ẹgbẹ́ òṣèlú, àwọn olùdíje sípò ààrẹ, ipò gómìnà, sẹ́nẹ̀tì àti ìgbìmọ̀ asòfin àgbà péjú sí ni wọ́n ti sọ pé ìgbésẹ̀ tíjọba gbé lórí àtúnṣe owó náírà tuntun yìí yóò fún àwọn èèyàn nígbẹ̀kẹ̀lé lórí ètò ìdìbò ọdún 2023 tó ń bọ̀ yìí. Wọ́n ní tí ètò ìdìbò náà bá fi wáyé láì jẹ́ pé wọ́n fi ọjọ́ kún àsìkò tí wọ́n ti kéde tẹ́lẹ̀, èyí yóò fi ààrẹ Buhari hàn gẹ́gẹ́ bí ẹni tó gbé ìgbésẹ̀ ńlá lórí ìlérí tó ṣe fún gbogbo àgbáyé pé òun yóò ṣètò ìdìbò tó mọ́yán lórí tí kò sì ní èrú tàbí awúrúju kankan nínú. Udese fi kọ́ ọ̀rọ̀ rẹ̀ pé àwọn tí ń gbọ́ lábẹ́lẹ̀, bẹ́ẹ̀ ni àwọn òwúyẹ́ kan ti ń fi tó àwọn létí pé àwọn kan ti ń gbèrò láti dá wàhálà, ìdàlúrú àti àìbalẹ̀ ọkàn sílẹ̀ débi pé wọn yóò fi lè sún ọjọ́ tí ètò ìdìbò yóò wáyé síwájú tàbí kí wọ́n mú kí ìṣèjọba Buhari wá sópin lójijì. Wọ́n ti pè wá sí irú nǹkan yìí. Ọ̀pọ̀lọpọ̀ ìlérí ọlọ́kan òjọ̀kan ni wọ́n ti ṣe fún wa láti lè mú èròǹgbà wọn ṣẹ, ṣùgbọ́n àwa wò ó pé orílẹ̀-èdè Nàìjíríà ṣe pàtàkì sí wa ju ohunkóhun tí wọ́n lè ṣèlérí fún wa lọ. Ó ní àwọn gómìnà APC kan nínú èyí tí àwọn gómìnà ilẹ̀ Yorùbá àti ilẹ̀ Haúsá pẹ̀lú ilẹ̀ Ibo wà ni wọ́n ń gbómi wàhálà náà kaná. Ó wáá rọ iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ láti fura sáwọn èèyàn náà. Bákan náà ni wọ́n wáá rọ àwọn adarí báńkì gbogbo láti rí i pé wọ́n ṣe àwọn ohun tó yẹ tí àwọn aráàlú yóò fi máa rí owó náà gbà láìsí wàhálà púpọ̀. Jọkẹ́ Àmọ̀rí ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.